àwọn kankan ṣẹlẹ̀ nípa kó tó di pé ọmọ ọ̀dọ́ ọmọkùnrin jáde láyé, àwọn kankan ṣẹlẹ̀ tó jẹ́ pé ó ti ń pe àwọn tó jẹ́ òbí ẹ̀ ṣàkíyèsí, àwọn tó jẹ́ ẹbí ẹ̀ ṣàkíyèsí, ṣùgbọ́n wọn kò bí a lè pé wọn kò bí ara sí ìyá pé wọ́n gbìyànjú tó jẹ́ pé bóyá ìgbìyànjú wọn ò yọ ni. Kódà ọmọ ẹ̀ ti ń rin àwọn ìrìn kan tó jẹ́ pé bóyá torí pé àwọn òbí ẹ̀ wò pé ògo ni kíní kan ni gẹ́gẹ́ àdúgbò pé bóyá tó ti di gbajúgbajà láàrin àwọn èèyàn, tó ti di àdá fáwọn èèyàn pé ọ nọ́mà ó lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ògo ọmọ, gẹ́gẹ́ bí ọmọ tó gbajúgbajà lọ́wọ́ ẹ̀ jí. Láyé àtijọ́ gan, láwọn bàbá ayé àtijọ́ tẹ́ pé a ní ọmọ ṣe fáwọn ọmọ ṣe kankan mọ́ sóògùn oṣoolẹ̀ kankan yìí, tí wọ́n bá ṣe fún láyé àtijọ́ gẹ́gẹ́ bí àwọn tá a máa gbọ́ ni pé wọ́n sọ fún wọn pé kí wọ́n kọ́kọ́ pé 40 ọdún náà kí wọ́n tó gbé àwọn kan yẹn lọ́wọ́, látàrí pé ìdí fún wọn ní wọ́n pé 40 ọdún ni pé wọ́n ti mọ̀ pé 40 ọdún wọ́n ti wà ní abala méjì pé ẹnu wọn bá ọdún tí wọ́n bá lò pẹ̀lú àwọn nǹkan tí wọ́n gbé fún wọn tí àbọ̀ ìgbẹ̀yìn yóò fi dé, tí ẹ̀san kan yóò fi dé, tí ìfakọ́sàn yóò fi dé, wọ́n ti lo ọdún díẹ̀, yóò ti ṣe déédéé wọ́n orí wọn ti jágun, wọ́n tó máa súnmọ́ 100 tó jẹ́ pé ìgbà tí àbọ̀ gbogbo ohun tí wọ́n lò fún tí wọ́n fún wọn fi ṣoṣo lẹ́ẹ̀kankan tí tábọ̀ rẹ̀ ọba fi dé, wọ́n ti lo déédéé ọjọ́ orí tí ó ti jágun díẹ̀, bẹ́ẹ̀ 20 ọdún òkun 40 ọdún wọn tí wọ́n ti lò, àbí 30 ọdún àbí kólé àbí kọ́mọ́tò bẹ́ẹ̀. Kò sáà ní jẹ́ kí bẹ́ẹ̀ wọ́n mọ̀ kún kékeré bí àwọn ọmọ ìsìn tẹ́ pé ọmọ tí ò ju ọmọ ọdún 12 ọmọ ọdún 15 lọ yóò ti máa lọ wẹsẹ̀ oṣù kìnnì kan, yóò máa wẹsẹ̀ gbé wá, yóò máa wẹ kankan. Àní bí ó burú dé fún àwọn èèyàn tó burú dé fún àwọn ọmọ tá à ń sọ yìí, gbogbo àtàjọ́ sọ̀rọ̀ lórí ẹ̀rọ àgbàgbé wọ́n ní àwọn kan tó ń wẹsẹ̀ lórí pé wọ́n ṣe content, ẹ̀ tẹ́jẹ́ content creator wọ́n ní wọ́n tó ń wẹsẹ̀ pé wọ́n lọ wẹsẹ̀ pé ẹ̀ tó bá ti wò wọ́n kó lè bá wọn fún wọn lówó, kó lè bá wọn lówó. Àwọn tó wà ní TikTok tó ń stream yẹn àwọn ló tó wá burú fún jù. Wọ́n ní pé wọ́n tó máa wẹsẹ̀ pé wọ́n lè bá wọn bó láyọ̀ fún wọn, wọ́n lè bá wọn bó universe gbó nǹkan fún wọn, wọ́n ní wọ́n lọ wẹsẹ̀ wọ́n tó máa lọ sóògùn lórí kíni. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kankan, gbogbo tó bá ti jẹ́ pé kìí ṣe ojú dá, tó jẹ́ pé artificial ni, tí èsì natural, tí èsì bọ́ọ̀lù ti dá, tẹ́ pé ẹsẹ̀ tẹ̀ ń dọ́gbọ́n sí ni, ẹ mọ̀ jẹ́ àtàrà. Kódà béèyàn bá búra tí èyí bá ṣe àwọ̀ tọ́lọ́run fún gan tó bá búra, tó bá padà lọ́jọ́ wájú, yóò padà mọ ìjìyà kó ń búra, yóò rí ìjìyà kó ń búra, yóò hàn láwọ̀ ẹ̀rọ agbágbé tí gbogbo yẹn ti mọ̀ pé lóòótọ́ ni ọ̀dọ́mọkùnrin Destiny Boy lórúkọ ẹ̀, ṣùgbọ́n Destiny Boy ni gbogbo ayé mọ̀ sí. Nǹkan kan wà tí mo fẹ́ ká mọ̀ nípa ikú ọ̀dọ́mọkùnrin yìí, fẹ́ pé ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n tó jó nílàákàyè, pàápàá jùlọ àwọn òbí, yóò mọ̀ pé ikú ọmọkùnrin yìí ìbànújẹ́ ńlá ni, ó sì yẹ kó jẹ́ ẹ̀kọ́ gbogbo mùtúmùwà. Àwọn kankan ṣẹlẹ̀ nípa kó tó di pé ọmọ ọ̀dọ́mọkùnrin jáde láyé, àwọn kankan ṣẹlẹ̀ tó jẹ́ pé ó ti ń pe àwọn tó jẹ́ òbí ẹ̀ ṣàkíyèsí, àwọn tó jẹ́ ẹbí ẹ̀ ṣàkíyèsí, ṣùgbọ́n wọn kò bí a lè pé wọn kò bí ara sí ìyá pé wọ́n gbìyànjú tó jẹ́ pé bóyá ìgbìyànjú wọn ò yọ ni. Kódà ọmọ ẹ̀ ti ń rin àwọn ìrìn kan tó jẹ́ pé bóyá torí pé àwọn òbí ẹ̀ wò pé ògo ni kíní kan ni gẹ́gẹ́ àdúgbò pé bóyá tó ti di gbajúgbajà láàrin àwọn èèyàn, tó ti di àdá fáwọn èèyàn pé ọ nọ́mà ó lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ògo ọmọ, gẹ́gẹ́ bí ọmọ tó gbajúgbajà lọ́wọ́ ẹ̀ jí. Kí ni àwọn nǹkan kan ṣẹlẹ̀? Àkọ́kọ́ ni pé ọmọ tẹ́yìn kún ta pè ní Destiny yìí, gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́, ó jẹ́ ọmọ 20 ọdún àtọdún 2 tó jẹ́ 22 years of age lọ́mọ yẹn. Tẹ́ ẹ bá gbàgbé, ó bímọ ní ìsìn tó bá ṣẹ̀ṣẹ̀ pé ọdún kan tó bímọ bá ṣẹ̀ṣẹ̀ pé ọdún kan. Àmọ́ èmi wá rí àwọn kankan, mo bá àwọn fọ́nrán kan pàdé nípa ọmọdé yìí, ọmọdé ló jẹ́ sí wa, ọlọ́run ọba ọmọdé làwa náà jẹ́, ṣùgbọ́n ọmọdé ló tó jẹ́ sí wa wáyé, wọ́n ti fi kú ṣàgbà fún wa. Tí wọ́n rí àwọn kankan, àwọn fọ́nrán yìí wọ́n wá ń ṣe mí lè mọ̀ pé sáwọn òbí rẹ̀ ò rí àwọn fọ́nrán yìí ni, sáwọn òbí tó bí ọmọ ẹ̀ ṣé wọn ò rí àwọn fídíò yìí, sáwọn tó jẹ́ ẹbí rẹ̀ ṣé wọn ò rí àwọn fídíò yìí ni, sáwọn tó jẹ́ ojúlùmọ̀ rẹ̀ tí wọ́n jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n yí ká ṣé wọn ò rí àwọn fídíò yìí, kí wọ́n tètè gbéṣẹ́ lórí ẹ̀. tó ń pé nígbà tí nǹkan bá bọ́wọ́ orí tán iná la máa fi gbé ta, nígbà tí nǹkan bá yíwọ́ tán la máa fi gbé ta. Ọ̀pọ̀lọpọ̀ òbí ẹ dákun ẹ jẹ́ àṣìlẹ̀ àká ìwà nísìn. Ẹ wo fídíò tí mo fẹ́ gbé wáyé, ẹ wo fídíò nísìn, arákùnrin tẹ́ ń wò yìí, Destiny Boy kò lè dá orin ara ẹ̀, kò lè dá akọ, ó sì pè fún àwọn tí wọ́n wà ní ọ̀dọ̀ wọn lọ́wọ́ báyìí. ọjà báyé ẹ̀jẹ̀ kẹ́ máa manage irú ọmọ ẹ̀, kẹ́ má lè bá sọ̀rọ̀ pé ọjà tó gbé ti tó, jẹ́ ká pàfọ́ọ̀mù kanáà kó tó gbọ́jà, tó bá ti pàfọ́ọ̀mù tán orí gbọ́jà kó lọ sùn síbì kan. Kẹ́ máa manage irú Destiny Boy yẹn tó ti ń lo ògo. Gbogbo alamọ gbọ́ ògùn olóró, àmọ́ nǹkan tí ń ṣe nínú ara, ń ba kíndìnrín jẹ́, gbogbo àwọn tí ó ba ẹ̀yà ara jẹ́, àgọ́ ara nínú ara yóò bàjẹ́, gbogbo alamọ. Làwọn ọmọ kéékèèké ní ọmọ ọdún mélòó ni Destiny? Ọmọ 22 years. Tàbá sì ojú ìlàdá nísìnyí, ó ti wà ní orí igbá nísìnyí pé ó ń kọrin, kó ti ṣe gbajúgbajà lóòtítọ́ á ti máa rí bí ọdún 6 7 àbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ wá wo ọmọ ọdún ẹ̀ nígbà tí ó hàn gbangba, ẹ wo tí ó wà bí ọmọ ọdún 15, ọmọ ọdún 14, ẹni ẹ wò ó.
ariwo ẹ̀nà pọ́n gbòòrò báyìí tó pọ̀ káàkiri o ṣùgbọ́n àwọn òbí ẹ wo tọkùnrin sọ ní tọkùnrin sọ rí ẹ wo yàtọ̀ fẹ́lẹ́ ẹ tún wá wo eléyìí tó wá kéré o ẹ wá wo ní tó wá ń kọ ẹ̀mí lóminú gangan nínú ọ̀rọ̀ ọmọdé ni pé yóò ṣe àwọn nǹkan yìí wọ́n tún wá gbé sórí ẹ̀rọ àgbàgbé orí social media àwọn òbí tó bí wọn lóòrì àwọn àbúrò wọn ẹ̀gbọ́n wọn lóòrì wọ́n tún máa dùn nínú wọn máa dùn látàrí pé kíni bóyá wọ́n rí pé ó ń lókìkí sí ó ń rówó wálé tí wọ́n bá béèrè bá gbọ́ pàtàkì nínú ilé báyọ̀ lọ́kọ̀ọ̀kan fowó lẹ̀ gẹ́gẹ́ bí n tá a sì gbọ́ ni pé ọmọ yìí báyọ̀ làbí kan nínú ilé wọn àbọ̀n ló kéré jù ní ọmọ táwọn òbí ẹ̀ bí. ẹ̀yin yẹn wá ní ìfìfọ́nrán kan yìí tí Destiny ṣe pẹ̀lú ẹnìkan tó jẹ́ babaláwo tẹ́ fi mọ̀ pé tẹ́ bá wo fọ́nrán dáadáa ẹ wo Destiny lẹ́ ń wò yìí o Destiny lẹ́ ń wò yìí o ó ní babaláwo àti babaláwo ní ọjọ́ jókòó yìí o babaláwo gbajúgbajà ní TikTok dáadáa o òun ló gbé ògógóró lọ́wọ́ ẹ̀ babaláwo ní tóun lò nǹkan tó lò tó dà sẹ́nu tí wọ́n tó mu ògógóró lórí iná ló fún Destiny náà Destiny náà mu ògógóró mélòó lọ́jọ́ orí Destiny ẹ̀wọ̀ babaláwo tó jókòó tiẹ̀ ẹ̀wọ̀ ọjọ́ orí tiẹ̀ sọpapọ̀ mọ́ra wọn nǹkan kan náà ni a sì jọ lò ẹ dákun ẹ̀ àkọ́kọ́ nù eléyìí wọn á kéré ẹ tún wá wò mí ẹ wá wo Destiny lẹ́ ń wò wájú yìí o òun lẹ́ ń wò Destiny lẹ́ ń wò yìí o òun rẹ o ẹ wo ibi tí wọ́n gbé ọmọ yìí wọ̀ pẹ̀lú ọjọ́ orí ẹ̀ wọn ò tún wá sí lásán wọn tún wá rí fọ́nrán yìí àwọn òbí ẹ̀ ní orí o àwọn ẹ̀gbọ́n rẹ̀ orí àwọn àbúrò orí o ní fọ́nrán tẹ̀ ń wò yìí o bẹ́ẹ̀ lọ sẹ́fà bẹ́ẹ̀ lọ tẹ́fà bẹ́ẹ̀ ṣe kankan ni o òun lẹ́ ń wò yìí o wọ́n ṣáà ti kúrò lójú lásán ẹ̀yin náà ẹ wá wò ṣé ẹ wá wò tá a rí nìsín láyé àtijọ́ gan láwọn bàbá ayé àtijọ́ tẹ́ pé a ní ọmọ ṣe fáwọn ọmọ ṣe kankan ọmọ ṣoògùn oṣoolẹ̀ kankan yìí tí wọ́n bá ṣe fún láyé àtijọ́ gẹ́gẹ́ bí àwọn tá a máa gbọ́ ni pé wọ́n sọ fún wọn pé kí wọ́n kọ́kọ́ pé 40 ọdún náà kí wọ́n tó gbé àwọn nǹkan yẹn lọ́wọ́ látàrí pé ìdí tí wọ́n ní wọ́n pé 40 ọdún ni pé wọ́n ti mọ̀ pé 40 ọdún wọ́n ti wà ní abala méjì pé ẹnu wọn bá ọdún tí wọ́n bá lò pẹ̀lú àwọn nǹkan tí wọ́n gbé fún wọn tí àbọ̀ ìgbẹ̀yìn rẹ̀ yóò fi dé tí ẹ̀san nǹkan yóò fi dé tí ìfakọ́sàn rẹ̀ yóò fi dé wọ́n ti lo ọdún bí ẹ yóò ti ṣe déédéé wọ́jọ́ orí wọ́n ti jágun wọ́n tó máa súnmọ́ 100 tó jẹ́ pé ìgbà tí àbọ̀ gbogbo ohun tí wọ́n lò fún tí wọ́n fún pé wọ́n fi ṣoṣo lẹ́ẹ̀kan tí tábọ̀ rẹ̀ ọba fi dé wọ́n ti lo déédéé ọjọ́ orí tí ó ti jágun díẹ̀ bẹ́ẹ̀ 20 ọdún òkun 40 ọdún wọn tí wọ́n ti lò àbí 30 ọdún àbí kólé àbí kọ́mọ́tò bẹ́ẹ̀ kò sáà ní jẹ́ kí bẹ́ẹ̀ wọ́n mọ̀ kún kékeré bí àwọn ọmọ ẹ̀sìn tẹ́ pé ọmọ tí ò ju ọmọ ọdún 12 ọmọ ọdún 15 lọ yóò ti máa lọ wẹsẹ̀ oṣù kìnnì kan yóò máa wẹsẹ̀ gbé wá. a sọ pé ẹ mọ̀ ṣe àgbọ̀ o a sọ pé ìrìn àjò tí Destiny rìn ló pa Destiny o àmọ́ ẹ wo nǹkan táwọn ọ̀dọ́ ń dánwò lónìí ọ̀sẹ̀ kìnnì kan wọ́n tún máa polówó ọ̀sẹ̀ tí ń sọ ṣùṣùṣù ọ̀sẹ̀ tí ń hó lórí náà ọ̀sẹ̀ tí ń ṣe gbá gbogbo àwọn nǹkan yẹn àwọn òbí wọn náà kódà a rí gbọ́ pé àwọn òbí mi ó tó máa mú àwọn ọmọ wọn tọ́jú lé káàkiri tí wọ́n gbégbé láwọn ọmọ lọ́wọ́ ẹ̀yin yẹn wá ẹ wá wò ní ìsìn nígbà Destiny wá tó wá kú tó bó ṣe kú ní ìsìn ẹ wá gbọ́n tí ẹ̀gbọ́n rẹ̀ ẹ gbọ́ gbé tẹ́gbọ́n rẹ̀ ẹ gbá gbé tẹ́gbọ́n rẹ̀ pa ẹni ẹ gbọ́ ṣe ẹ̀gbọ́n tẹ́gbọ́n rẹ̀ ń pa ẹ̀gbọ́n tẹ́gbọ́n rẹ̀ sọ ẹ̀gbọ́n rẹ̀ sọ pé àdáàdì wọn gbìyànjú tó bàbá àwọn gbìyànjú tó bàbá àwọn tẹ gbìyànjú tó wọn sáré lórí ẹ tọ́já sí pé nǹkan ti ń ṣe ọmọ yìí láwọn àsìkò kan sẹ́yìn kó tó di àsìkò tó jáde láyé tẹ́nìyàn kan ọmọ gbogbo àwọn babaláwo tí wọ́n fún ọmọ ní nǹkan lò ìbò ni wọ́n wà mélòó rí láti rí pé wọ́n gbé kinní kan lọ́mọ kan lọ́wọ́ tọmọ mi tí ọkàn yìí sí lójọ́ kan fẹ́ ya wèrè ìmí ọmọ mi ọ̀pọ̀ jẹ̀kú ọlá pé Destiny boy ìjọ ọmọ kan tó hàn tó lókìkí la fi gbọ́ kókú mélòó rú àwọn tó jọ ọmọ kéékèèké báyìí tí wọ́n ti kú dànù látàrí pé nǹkan tí wọ́n gbé lé wọn lọ́wọ́ ẹ̀yin wa a tọrọ fún bàbá àwọn òbí tó bí Destiny àtàwọn ẹbí rẹ̀ ọlọ́ọ̀bà ọ̀rọ̀ wọn lójú àwọn tó kù yóò mọ̀ wọn lọ́wọ́ ní tí Destiny ò lè ṣe inú ayé dáadáa fún wọn àwọn tó kù ọlọ́ọ̀jẹ̀ wọn ṣe fún wọn ẹ̀yin wa ẹ̀kọ́ ńlá rèé o gbogbo ẹ̀yin òbí táyìn náà mọ́ ọmọ yín kí kó lè bá a jẹyàn kó lè bá a ṣègbà kó lè bá a ṣàwo òun rèé o ní Destiny ti gbé jẹbẹ tábà àwọn òbí ẹ lọ́wọ́ yìí o òun rèé o ojú wa ti wálẹ̀ báyìí ojú wọn ti wálẹ̀ o ojú àwọn òbí ti wálẹ̀ ojú Destiny gẹ́gẹ́ fúnra rẹ̀ ó ti rí reality báyìí nísìn